Aláròyé máa wí o. Wàhálà lọ́sùn, wọ́n pa alága kánsù àtàwọn mẹ́rin míì. Ó kéré tán èèyàn 5 ló ti gbẹ́mìí mì nígbà tí ọ̀pọ̀lọpọ̀ farapa nínú wàhálà kan tó bẹ́ sílẹ̀ láàrin àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP àti APC nípínlẹ̀ Ọ̀ṣun lọ́jọ́ Ajé Monday ọjọ́ 17 oṣù yìí. Èyí kò ṣẹ̀yìn ìdájọ́ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn tó fa àríyànjiyàn láàrin ẹgbẹ́ òṣèlú People's Democratic Party àti All Progressives Congress. Bí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC ṣe sọ pé ìdájọ́ náà fún àwọn alága àti kánsílọ̀ ẹgbẹ́ náà tíjọba Adémọ́lá Adélékè dá sílẹ̀ láàrin ọdún 2022 lágbára láti padà sí kánsù, ní ẹgbẹ́ òṣèlú PDP ń sọ pé irọ́ lásán ni, kò sírú ìdájọ́ bẹ́ẹ̀. Bó ṣe di àárọ̀ ọjọ́ Monday ọjọ́ 17 oṣù kejì ọdún yìí ni àwọn ẹgbẹ́ méjèèjì ti fọ́n síta káàkiri sẹkítẹ́rìàtì ìjọba ìbílẹ̀ tó wà lọ́ṣun. Bí àwọn ẹgbẹ́ APC ṣe sọ pé àwọn fẹ́ wọ ọ́fíìsì, làwọn ẹgbẹ́ PDP ní kò sí nǹkan tó jọ. Ìwádìí Aláròyé fi hàn pé ṣe làwọn kan lọ ká alága tó jẹ́ ẹgbẹ́ òṣèlú APC níjọba ìbílẹ̀ Erewọlé Honorable Remi Abbas mọ́ sẹkítẹ́rìàtì náà tí wọ́n sì fìbọn fọ́ ọ lórí. Níjọba ìbílẹ̀ Borípẹ́, èèyàn 2 la gbọ́ pé ó gbẹ́mìí mì nígbà tí àṣìta ìbọn pa ọkùnrin kan nílùú Bódì Òsì níjọba ìbílẹ̀ Ọláolúwa. Níjọba ìbílẹ̀ Ìṣọ̀kan, a gbọ́ pé ẹnìkan gbẹ́mìí mì níbi rògbòdìyàn náà nígbà tí ọ̀pọ̀ èèyàn sì farapa. Àmọ́ ṣá, alága àjọ elétò ìdìbò ìjọba ìbílẹ̀ lọ́ṣun, amòfin Azeem Abíóyè sọ pé ìdìbò náà ń tẹ̀síwájú gẹ́gẹ́ bí wọ́n ṣe kéde rẹ̀ lọ́jọ́ 22 oṣù kejì ọdún yìí. Nígbà tó ń ṣàfihàn àwọn nǹkan èlò tí wọ́n ti kó sílẹ̀ fún ètò ìdìbò náà, Abíóyè ṣàlàyé pé yàtọ̀ sí ẹgbẹ́ òṣèlú APC àti APM tí wọ́n sọ pé àwọn kò ní kópa nínú ìdìbò náà, ẹgbẹ́ òṣèlú 16 ni wọn yóò kópa, irú èyí tí kò ṣẹlẹ̀ rí lọ́ṣun. Ó wá ké sí gbogbo àwọn aráàlú láti fọkànbalẹ̀ kí wọ́n sì túyáyá síta láti kópa nínú ìdìbò náà. Florence Babasola ló ṣàkójọpọ̀ ìròyìn fún Aláròyé online television. Akin Akínníyì ló kà á sí etígbọ̀ọ́ yín.